ọ̀rọ̀ àyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ Mohbad ilé-ẹjọ́ pàṣẹ lórí Wùnmí. Ní báyìí dandan lowó orí ọ̀ranyàn sí láṣọ ìbora lọ́rọ̀ àyẹ̀wò ẹ̀jẹ̀ Liam ọmọ Mohbad dì fún Wùnmí. Ìyàwó gbajúgbajà òǹkọrin hip hop ní Ìléríolúwa Ọládìméjì Alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad tó dolóògbé lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 tó kọjá. Ilé-ẹjọ́ ti pàṣẹ pé kí wọ́n lọ fún obìnrin náà níwèé àṣẹ láti gba ìyọ̀ǹda kí wọ́n ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ DNA fọ́mọ rẹ̀ Liam lójúnà àti lè fìdí òdodo múlẹ̀ bóyá Mohbad ni bàbá ọmọ náà lóòótọ́ àbí kì í ṣe bẹ́ẹ̀. Nínú àtẹ̀jáde kan tí amòfin Monísọ́lá Odùmọ́sù ìyẹn ọ̀kan nínú agbẹjọ́rò tó ń ṣojú fún mọ̀lẹ́bí Alọ́ba fi léde lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kẹrin yìí ló ti sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀. Nínú ẹ̀bẹ̀ kan tí alàgbà Joseph Alọ́ba bàbá Mohbad bẹ ilé-ẹjọ́ májísírèètì kan tó fìkàlẹ̀ sílùú Ìkòròdú ó ní kí ilé-ẹjọ́ gba òun láàyè láti lọ lẹ ìwé àṣẹ kóòtù lórí àyẹ̀wò ẹ̀jẹ̀ ọ̀hún mọ́ ilé táwọn ti mọ̀ mọ́ Wùnmí látilẹ̀ torí bí ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni oníṣẹ́ kóòtù ti ń fi ìwé náà wá kiri àmọ́ tí wọn kò rí i kò sì sẹ́ni tó mọ ibi tó ń gbé báyìí bẹ́ẹ̀ ni wọn kò rí ẹni tí wọ́n máa fi ìwé náà rán sí i. Amòfin Emmanuel Oroko tó léwájú àwọn amòfin yòókù tí wọ́n ṣojú fún mọ̀lẹ́bí Alọ́ba sọ pé níwọ̀n ìgbà tí ilé-ẹjọ́ bá ti fọwọ́ sí pé kí wọ́n lọ lẹ ìwé àṣẹ ọ̀hún mọ́ ara ògiri àdírẹ́sì Wùnmí tó wà lọ́wọ́ èyí yóò jẹ́ kí obìnrin náà mọ̀ pé ó di dandan fóun láti yọ̀ǹda ara rẹ̀ àti ọmọ rẹ̀ sílẹ̀ fún àyẹ̀wò ẹ̀jẹ̀ tí wọ́n ń pè ní DNA èyí tí yóò sọ pàtó ẹni tí bàbá àti ìyá ọmọ náà ṣe. Ilé-ẹjọ́ májísírèètì sì ti fòǹtẹ̀ jan ẹ̀bẹ̀ náà báyìí. Ẹ ó rántí pé ọ̀kan lára àwọn awuyewuye tó ń jà ròyìn lórí ayélujára nípa Mohbad ni báwọn kan ṣe ń gbé ipò yẹnu pé ọmọ ọwọ́ Wùnmí Liam kì í ṣe ti Mohbad. Èyí ló mú káwọn mọ̀lẹ́bí Alọ́ba pe ẹjọ́ sí ilé-ẹjọ́ àkànṣe kan nílùú Ìkòròdú níbi tí wọ́n ti ń mójútó ọ̀rọ̀ tó jẹ mọ́ ìdílé pé kí wọ́n pàṣẹ ṣíṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fún Liam àwọn fẹ́ rí òkodoro ibi tí ọmọ náà ti ṣẹ̀ wá. Ọ̀rọ̀ àyẹ̀wò ẹ̀jẹ̀ yìí wà lára ohun tí bàbá Mohbad sọ láìpẹ́ yìí pé ó fà á tóun kò fi tí ì fọwọ́ sí i láti sin òkú Mohbad lẹ́ẹ̀kejì látìgbà táwọn ọlọ́pàá ti lọ hú òkú náà lọ́jọ́ 21 oṣù kẹsàn-án ọdún tó kọjá fún àyẹ̀wò láti mọ ohun tó ṣokùnfà ikú rẹ̀ èyí tó wáyé lójijì. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV.